الحمد لله وكفى والصلاة والسلام على نبينا محمد المصطفى وعلى آله وصحابته أولي الكرامة والوفاء السلام عليكم ورحمة الله وبركاته. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni wípé a ò lè rí àkójọpọ̀ kan tó bá já sí pé ní tí mò ń sọ yìí mò ń parọ́ nù ẹ̀ ni gbogbo àlàyé tí mò ń ṣe nípa àjọ Ahmadiyya mò ń sọ ní tí ojú mi ò tó àbí ní tí mi ò mọ̀ ni mò ń sọ àbí kẹ́ mò ń gbìyànjú láti bà wọ́n lórúkọ jẹ́ lásán ni kí ló fà á tí gbogbo ìṣọ̀kan mùsùlùmí àjọ ìṣọ̀kan mùsùlùmí lágbàáyé àti gbogbo ẹgbẹ́ Islam bíbí yòówù kí ìbáàrí kó wà tó já sí pé tòun ti bí àwọn kọ̀ọ̀kan náà àwọn ẹgbẹ́ Islam yìí náà bí wọ́n ṣe ní àwọn àléébù titi wọn kí ló dé tó já sí pé gbogbo wọn pátá òun náà ló panu pọ̀ lórí ìjọ Ahmadiyya kódà bí onísúfí bá ti ní kùdìẹ̀kùdìẹ̀ tó gbogbo àwọn afẹ́sìn wọn àjókòó pọ̀ níbi kankan láti ṣe fatuwa pé gbogbo ẹni bá ti tó ti ń ṣe súfí o kò fáàrù ni wọn abadan wọn àsọ bẹ́ẹ̀ pé onísúfí kèfèrí ni wọn bẹ́ẹ̀ sì ni èèyàn kọ̀ọ̀kan lè ṣe kúfúrú kò sẹ́ni tí ò lè ṣe kúfúrú ọlọ́run kó ṣe wa kúrò níbi alukúfúrú ba'da al-iman kọ́lọ́ má jẹ́ ká ṣe kèfèrí lẹ́yìn ìgbà tá a ti nígbàgbọ́ nù ọlọ́run. tá bá wo fatawa majmu' al-fiqh al-islami al-majmu' àbí majmu' al-fiqh al-islami yẹn àjọ ìṣọ̀kan mùsùlùmí lágbàáyé tí wọ́n mójútó àgbọ́yé ẹ̀sìn islam àgbọ́yé fíkìú ìlànà bá àti ìsìn lọ àwọn náà gbé fatuwa jáde nípa àjọ Ahmadiyya bákan náà lọ̀rọ̀ ṣe rí ní ọ̀dọ̀ tiwọn náà. Al-Azhar Islamic Foundation tá a mọ̀ yẹn tó wà nílùú Egypt tó ti wà tipẹ́tipẹ́ àwọn náà ti ní fatuwa lórí ìjọ Ahmadiyya bákan náà ni wípé ìjọ Ahmadiyya wọn kì í ṣe ìjọ mùsùlùmí nínú pé yẹn ó wà lenient jù láyé jù ni mo tún sọ jù tó jásí pé ó tún fẹ́ mú àìṣedéédé lọ́wọ́ gan òun náà ni Al-Azhar jẹ́ yẹn pé káwọn èèyàn tó pe àwọn èèyàn ń kèfèrí ká tó pe èèyàn kan ń kèfèrí àbí ìjọ kan ní kèfèrí ọ̀nà jìn gan inú ẹni tí yóò yíṣù fatuwa pé kèfèrí léèyàn kẹ́yìn òun náà níjọ Al-Azhar tá à ń sọ yìí ní Egypt àwọn náà wọn àmọ̀ràn gbọ́dá sọ̀rọ̀ Ahmadiyya wọ́n gbà kan stọ́dì ìròrí Ahmadiyya tán wọ́n gbé jáde wọ́n àbẹ̀ṣù bẹ̀gbá o ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n gbé jáde pé ìjọ Ahmadiyya ìjọ kèfèrí ni wọ́n ń ṣe mùsùlùmí káwọn mùsùlùmí sì ṣọ́ra fún wọn. bẹ́ẹ̀ ni láwọn Islamic Sharia Court láwọn Sharia Court káàkiri láwọn ìlú oríṣiríṣi bíi Palestine àtàwọn ìlú míì náà ní Lebanon ní Egypt ní ẹ̀ra àwọn fatuwa oríṣiríṣi léyìí tí mo ní àwọn ẹ̀dá ẹ̀ àwọn àwòrán ẹ̀ lọ́dọ̀ léyìí tí àwọn ilé ẹjọ́ náà tó jẹ́ ti tẹ̀sìn Islam ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé bí ẹni tó jámadí lọ́kùnrin tó bá fẹ́ mùsùlùmá yẹn tó fẹ́ mùsùlùmí obìnrin tó láàṣì ni kí wọ́n ṣe ìyàtọ̀ láàrin kí wọ́n yí àwọn ní kíákíá ẹ gbọ́ ìdájọ́ àwọn ṣẹ̀ríà kọ̀tù káàkiri àgbáńlá yìí òun náà nìyẹn torí pé kèfèrí ló fẹ́ mùsùlùmá yẹn ọlọ́run sì ti ṣe é léèwọ̀ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀nu alukur'an tó tẹ̀síwájú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àkójọpọ̀ tá a wí wọ̀nyí ni wọ́n ka ìjọ Ahmadiyya kún zanadikọ̀ pé zindiku ni wọ́n ẹni tó fi islam bójú tí kì í ṣe mùsùlùmí kí ìjọ Ahmadiyya má ṣe jẹ́ kọ́rọ̀ yìí bá wọn ní tuntun wípé àdúrú wàhálà táwọn ń ṣe yẹn àwọn fi islam bójú àwọn plan fún ayé kí àwọn èèyàn máa rí jẹ ká máa rí mú rọrùn kálàfíà lè jọba àwọn ń kọ́ àwọn èèyàn níwà wúwú kódà gan gbogbo wà dáadáa ọ̀dọ̀ àwọn ló parí sí ẹ má jẹ́ kó bá yín lójijì alẹ́ ni tẹ́ ẹ tẹ̀lé níṣòro yín Ghulam Ahmad tẹ́ ẹ tẹ̀lé ó níṣòro yín mi ò bá yín sọ̀rọ̀ mi ò sọ pé ẹ níwà dáadáa kódà ìwà yín lè dáa ju tọ̀pọ̀lọpọ̀ tí mùsùlùmí lọ ìyẹn kọ́ la fẹ́ lò àìmọye Christian tó níwà dáadáa tó dáa ju ti mùsùlùmí lọ ṣùgbọ́n gbà wò lọ́lọ́run sọ pé òun fẹ́ lo ìwà òun nílò ẹ̀sìn ọlọ́ni wal asri innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr kọ́lọ̀ tó sọ̀rọ̀ ìwà ìmánì ní kọ́ sọ ìgbàgbọ́ tó fẹsẹ̀ múlẹ̀ tó jáde láti inú alukur'an so ìjọ Ahmadiyya wọn yẹ lẹ́ni tó yẹ ká kírun lẹ́yìn wọn torí pé kèfèrí ni wọn gẹ́gẹ́ báwọn náà ṣe pé gbogbo mùsùlùmí ní kèfèrí yìí tí wọ́n ṣe kírun lẹ́yìn wa torí náà kọ́ kẹ́ ẹ máa gbọ́ yí dáadáa ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam ká máa rí nídìí pé mùsùlùmí dìklẹ̀ wọn àsìkò fara àwọn gan ló kọ́kọ́ pé mùsùlùmí ní kèfèrí torí wọn láwọn láàánábì mi lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tó já sí pé téèyàn bá kọ́ ọ́lẹ̀ tí ò bá gbà fún gbogbo àwọn ànábì Ọlọ́run bó ti wù kí ìgbàgbọ́ ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ tó sí gbogbo àwọn ànábì Ọlọ́run tó ṣíwájú bí ò bá ti gbàgbọ́ láwọn amadu ń tọ́ wọn yẹn kèfèrí ni so torí náà ńkọ́ ẹ má jẹ́ kí ákàánú wọn kọjá bó ṣe yẹ wọ́n ní afẹ́niyàwó fojú rẹ̀ wo ni fúnra wọn ló fi ẹnu wọn pé gbogbo mùsùlùmí ayé ní káfìrí so káwọn náà má wá ya sọ̀dọ́ ká má ya sùmọ̀ǹdẹ̀rẹ̀ ẹ jẹ́ ká ṣe ń tí Ọlọ́run ọba àlekè ọlá tó ní kí a ṣe nítẹ̀síwájú àwọn ọ̀rọ̀ mi èyí tí mo ti ń bá bọ̀ mo mọ̀ pé ẹ ti fọkàn sí wípé abala tí a wà òun náà ni abala bí tí a ti ń yànnà náà díẹ̀ náà ni ẹ̀gbọ́n yàmà yá mi díẹ̀ nínú àwọn irọ́ Ahmadiyya
eléyìí ni apá kejì nínú apá kejì nínú ìpele kejì èyí tí a bọ́ sí. lápapọ̀ eléyìí yóò máa jẹ́ apá kẹwàá nínú àwọn ọ̀rọ̀ náà. ibi tí a ń lọ lọ́tẹ̀ yìí ẹ̀yìn màyá mi nínú ẹ̀sìn Islam òun náà ni ọ̀rọ̀ tí Ghulam Ahmad tó sọ nínú tírà ẹ̀ tó pè ní Nuzulul Masih tẹ́bá wo page 56. ó ní walamma kana sabitan ìgbà tó sì ti fẹsẹ̀ múlẹ̀ ó fìdí múlẹ̀ ó dájú anna al-Masiha alayhi salam wípé al-Masihu yìí sọ ọmọ Maryam kí àtọ́lọ́lọ́n kó máa bá qad darasa at-Tawrata ala yadi mu'allimin yahudiyyin darsan ipò kẹ́kọ̀ọ́ àtàwọ́rá lọ́dọ̀ àfáà kan tóun jẹ́ onímọ̀ nípa ìwé ànábì Mùsá. ó sì kọ́ ìwé náà ní súrà kọ̀ọ̀kan yẹn ni pé ó kẹ́kọ̀ọ́ nípa àtàwọ́rọ́t ìwé tọ́lọ̀ fún ànábì Ìsá alayhi salatu wassalam ńlá màtí ṣe al-Injil. ṣùgbọ́n Ghulam Ahmad jẹ́ pé ìwà pé Ìsá ọmọ Maryam pé ó mà láàfáà rẹ̀ ó ló kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfáà Yahudi ìyẹn ló kọ́ ní gbogbo ẹ̀kọ́ nípa àtàwọ́rọ́t lẹ́yọ kọ̀ọ̀kan tó fi kọ́ gbogbo tó wà ní àtàwọ́rá wa darasa Talmud aidan ó ní kódà Ìsá ọmọ Maryam ó tún kẹ́kọ̀ọ́ nípa at-Talmud òun náà ní tafsiri àwọn Yahudi èyí tí wọ́n ń lò àwọn ọ̀rọ̀ tí wọ́n ń lò tí wọ́n fi ń tú àtàwọ́rá wọn bí Ghulam Ahmad ṣe sọ ọ̀rọ̀ náà ní o ẹ̀yin mayami nínú ẹ̀sìn Islam. ohun tá a fẹ́ lò ń bí òun náà ni pé Ghulam Ahmad nínú àwọn ọ̀nà tó gbà fi àbùkù kan ànábì Ìsá alayhi salatu wassalam òun náà ni wípé Ìsá yìí ó lọ kẹ́kọ̀ọ́ àtàwọ́rá lẹ́kùnrẹ́rẹ́ ó jókòó kíláàsì jókòó fáìmọye ọjọ́ fáìmọye ọdún torí pé kéèyàn ṣáà tó kẹ́kọ̀ọ́ àtàwọ́rá tán kò ṣáà ní jẹ́jọ́ kan ṣoṣo ẹ̀yàn mayami nínú ẹ̀sìn Islam. ǹjẹ́ ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀ ǹjẹ́ bó ṣe rí gan-an ni Ghulam Ahmad sọ yìí. ó ròyìn ara ẹ̀ pé òun ò láàfáà tó òun ò lẹ́nìkan kan tó kọ́ òun gbogbo ìmọ̀ òun gbé sọ̀kalẹ̀ láti sánmà ni òun gbé ìmọ̀ òun wá látọ̀dọ̀ Ọlọ́run ni Ọlọ́run nìkan làáfáà òun ò ní àfáà mi nínú ọmọ ẹ̀dá ìyẹn rárá. àtúnfẹ́ yìí tí Muhammad sallallahu alaihi wasallam tó ń kọ́ òun nínú àwọn visions òun. ìgbà tó wá sọ̀rọ̀ Ìsá ó ní Ìsá ó láàfáà ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfáà náà jẹ́ Yahudi gbogbo ìmọ̀ àtàwọ́rá òun sì ni Ìsá ti gbà lọ́dọ̀ àfáà rẹ̀ náà lẹ́yọ kọ̀ọ̀kan ó sì tún kẹ́kọ̀ọ́ nípa tafsiri àtàwọ́rá náà. a rí wípé tí Ghulam Ahmad ń gbìyànjú láti fìdí ẹ̀ múlẹ̀ ń bí ni pé ó ń lo ọ̀rọ̀ nu Bíbélì torí pé eléyìí ò sí lákọọ́lẹ̀ kankan nínú ìtàn ẹ̀sìn Islam àti nínú ìtàn gbèsè ayé ànábì Ìsá alayhi salatu wassalam léyìí tí ó hàn sí wa. ṣùgbọ́n ibi tó ti mú ọ̀rọ̀ yìí náà nínú Bíbélì bí ti ṣe nìyẹn lọ́pọ̀lọpọ̀ gbà Ghulam Ahmad ní ìgbàgbọ́ nínú Bíbélì buaya àti bí àwọn àjọ Ahmadiyya náà ṣe nígbàgbọ́ nínú Bíbélì. láti sọ àyè tó já sí pé tá a bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ míì lẹ́nu wọn wípé báyìí tẹ̀rí ìwé Ọlọ́run náà ni wọn àtọwọ́bọ̀ dàbí alára bí hánì tọ́ ìrù ṣe ń sọ nínú fídíò kan síwájú kó tó kú nínú ìjọ Ahmadiyya pé tawhid wà nínú Bíbélì èyí tí ò lábà wọn kódà nínú Bíbélì ó ní kò sí tán pè ní mẹ́ta lọ́kan kò sí Trinity nínú Bíbélì ó ní Bíbélì tẹ́ ń wò yẹn ó ní pé wọn àtọwọ́bọ̀ dàbí alára o kò sí tọwọ́bọ̀ kankan bẹ́ẹ̀ àfi ẹni pé ó ń pè ẹ̀rọ Ọlọ́run bá wa nírọ́ àwa tó sọ fún wa pé yuharrifuna al-kalima min ba'di mawadhihi níbomi Ọlọ́run ní yuharrifuna al-kalima an mawadhihi àwọn èèyàn wọn tọwọ́bọ̀ ìwé náà wọ́n sì yí ọ̀rọ̀ Ọlọ́run bá padà àfi bí ẹni pé Ọlọ́run hánì tọ́hìrù ń pe Ọlọ́run nírọ́ eléyìí wà nínú gbàgbọ́ ọjọ́ Ahmadiyya bí àbá ti ẹ̀rí tó tí àbá rí tó nǹkan àárí èyí tí Ghulam Ahmad ń ṣe pẹ̀lú bí ti lo Bíbélì láti fi ṣe ẹ̀rí sọ́pọ́tì rẹ̀ nínú àwọn ìtẹ́ ti gbọ́ àti ìtẹ́ tó máa gbọ́ tó bá fẹ́ lo Báíbù yóò tọwọ́ bọ̀ pé kódà ọ̀rọ̀ ọ̀hún ó ti wà nínú Bíbélì síwájú kóhun tó dé ẹ dákun á ti bó síbo látàsìkò ànábì Ìsá alayhi salatu wassalam sásìkò Ghulam Ahmad ọgọ́rùn ọdún tó ṣe kọjá lọ yìí Ọlọ́run ti sọ̀rọ̀ ó ní wọ́n ti sọ̀rọ̀ nínú Bíbélì ó ní nǹkan gbà lọ́wọ́ Bíbélì nìyẹn yóò wà fún Bíbélì lọ́rùn kó lè bá a fọ́hùn tó fẹ́ kó fọ̀ ṣùgbọ́n jẹ́ tí ò bá ní nǹkan gbà lọ́wọ́ Bíbélì yóò wà sọ̀rọ̀ Bíbélì yóò criticize ẹ̀ badly torí náà nǹkan ìròyìn tí Ghulam Ahmad jẹ́ òǹlẹ̀lẹ̀ yìí irú ọ̀rọ̀ yìí ní ìsìgbà tó fẹ́ tàbùkù ànábì Ìsá alayhi salatu wassalam ó ní ó lá àfáà tó kọ ẹ dákun ẹ jẹ́ ká tẹ̀síwájú kí ló ní àfáà yẹn ṣe fún gan ẹ jẹ́ àwọn tíra Aqibatu Atam tíra mi nìyẹn o èyí tí mo kà tán lẹ́ẹ̀kan yẹn Nuzulul Masih page 56 bẹ́ẹ̀ bá wo bẹ́ẹ̀ bá bá ń bẹ́ẹ̀ ẹ dákun ẹ jẹ́ mọ̀ nínú tíra Aqibatu Atam page 177 kí ló sọ ń bẹ̀ lábalábi tí ó ti ń sọ ọ̀rọ̀ ànábì Ìsá alayhi salatu wassalam láìda ó ní laqad kana lahu ustazun yahudiyyun ta'allama minhu at-Tawrata darsan ó ní ànábì Musa alayhi salatu wassalam ó ní àfáà kan tó jẹ́ Yahudi
ọmọlẹ́yìn ànábì Musa ó ní ànábì Isa kẹ́kọ̀ọ́ àtàwọ́rá lọ́dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ ó sì kẹ́kọ̀ọ́ rẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan wa yabdu anna Allaha imma lam yamunna alayhi bi hazzin kabir min adh-dhaka ó ní ó ṣeé ṣe kó já sí pé ọlọ́run ọba àlékè ọlá kò fún Isa ní làákàyè tó múnádóko kò fún ní ọpọlọ tó yanjú wal fitna bákan náà kò lọ́gbọ́n nú ọlọ́run ò jíǹkí ẹ̀ kò fi ọgbọ́n jíǹkí ẹ̀ wa imma min sharri dhalika li ustaz ó sì ṣeé ṣe nítorí jẹ́ káyé Isa ó rí bó ṣe rí jákujàku yẹn torí pé mi sì fẹ́ sọ àwọn ọ̀rọ̀ mi tó wà nínú péjì yẹn ẹ̀rọ màyá mi á padà máa pàdé ẹ̀ nígbà tá a bá sọ àwọn àbùkù tí Ghulam Ahmad anabi Ahmadiyya tó fi kan anabi Isa alayhi salatu wassalam ó ní wa imma min sharri dhalika li ustaz inú tó jẹ́ kí ayé Isa rí bó ṣe rí jákujàku yẹn Ghulam Ahmad ló ń sọ̀rọ̀ kì í ṣe mi o ọlọ́run kò forí jì mí ó ní inú kó jásí pé ọlọ́run ò fi làákàyè jíǹkì Isa náà ló fi jásí wípé ọpọlọ òmúnádóko àbíkẹ́ kó jásí pé àfa abú ni àfa Yahudi èyí tó múlá àfa tó kọ yẹn anahu abukọ usazajan ó ní pé àfa burúkú tó kọ Isa lẹ́kọ̀ọ́ yẹn òun ló sọ dídì dìrìn òun ló sọ dòpònú ẹ̀rí gbólóhùn sazaj yẹn bí Ghulam Ahmad ṣe lò fábù rẹ̀ rọ̀ náà nìyẹn nù tíra ẹ̀ tó pe ní I'jazu Ahmadi ó ní Abu Hurairah ó ní sazaj ní aláìláròjinlẹ̀ ní òpònú ni ó ní kọjá pé ọlọ́run ní òṣàánú Isa pẹ̀lú ọpọlọ tó múnádóko tó jí pérépéré ọlọ́run fún lógún sọ yìí nìyẹn àbíkẹ́ kọjá sí wípé àfà tí Isa mú láàfà tó kọ ní àtàwọ́rá òun náà ló sọ ọ́ di dèdèrìn tó fún lábọ́ ìmọ̀ ẹ̀dàkùn bẹ́ẹ̀ ò bá ní kọ́yàn lẹ́kọ̀ọ́ ń jẹ́ pé kò kọ́ lẹ́kọ̀ọ́ èwo ni kó sọ ọ́ di dèdèrìn ala kulli halin Ghulam Ahmad tẹ̀síwájú ní èyí owó lè jẹ́nu méjèèjì jàre wà bí ikhtisar ní ṣókí laqad kana da'ifan fil quwwa al-ilmiyyati wal amaliyya Isa ọmọ Maryama tẹ́ ń wò yẹn ó ní Isa ó jẹ́ ń tó lẹ gan nínú ìmọ̀ àti nínú àwọn iṣẹ́ tá a fọwọ́ ṣe ó lẹ náà mà kò ní mà gidi kan bẹ́ẹ̀ sì ni iṣẹ́ rẹ̀ gan ò tọ́wọ́ ẹ̀wà lihadha taba'a shaytana dhata marra ló fà tí ó fi gbọ́rọ̀ sí ṣètọ́nì lẹ́nu lẹ́ẹ̀kan ó ló ṣẹlẹ̀ sí ló fà tó fi ṣẹlẹ̀ sí Isa ọmọ Maryam wípé ṣètọ́nù gbá mú láwọn àsìkò kan ó sì kógbó sí i lágbárí òun náà wá tẹ̀lé ìlànà èṣù náà ṣe gbọ́rọ̀ tó tẹnu Ghulam Ahmad jáde ń bì ẹ̀yọ́ mọ̀ yá mi. torí náà ńkọ́ èyí ìwò la fẹ́ wí nú ọ̀rọ̀ yìí irọ́ tí Ghulam Ahmad pa ń bì gan ló kàn wájú torí pé abala tá a wà òun náà ni abala díẹ̀ nínú àwọn irọ́ Ahmadiyya irọ́ tó pa nínú ọ̀rọ̀ tá a sọ yìí kì í ṣe irọ́ kékeré irọ́ kàbìtì ni irọ́ kàǹkà àkọ́kọ́ náà níbo ló wà nínú àtàwọ́rọ́ gbọ́ yẹn ìyá mi nínú ẹ̀sìn Islam níbo ló wà nínú àtàwọ́rọ́ níbo ló wà nínú àtàwọ́rọ́ àbí àlè Injil gan níbo ló wà nínú àlè Injil èyí tó kó díẹ̀ nínú tàgbésí ayé yín sọ ọmọ Maryam sínú. wípé anabi Isa alayhi salatu wa salam ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Yahudi ó sì kẹ́kọ̀ọ́ náà lẹ́kùnrẹ́rẹ́ tí ì ṣe pé ó kàn tẹ́tí gbọ́ díẹ̀ nù wàásù lẹ́nu wọn àmọ́ ó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfáà kan tí yẹn kọ́ fọ́pọ̀lọpọ̀ fọdún gbọ́ọ̀rọ̀ níbo ló wà nínú Bíbélì o. ọ̀rọ̀ tí Ghulam Ahmad sọ yìí kì í ṣe pé ó kàn rọra parọ́ kékeré kan ọ̀rọ̀ tó yapa Al-Qur'an ni kódà ó sì yapa tó wà nínú the book of Luke nínú Bíbélì gan fún rẹ̀ ọ̀nà olóògbà yapa Al-Qur'an ní Miami Al-Qur'an fìdí ẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run ọba lékè ọlá òun náà ni ọba tí ó kọ́ Ànábì Ìsá lẹ́kọ̀ọ́ torí pé Ọlọ́run sọ pé wa yu'allimuhul kitaba wal hikmata wat tawrata wal injil fúnra òun Ọlọ́run ọba lòun kọ́ ní lòun fi ìmọ̀ tírà mọ́ òun fún lọ́gbọ́n òun kọ́ ní ìmọ̀ àtàwọ́rọ́ àti ìmọ̀ al-injil ntọ́lọ́run sọ nìyẹn bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ Ọlọ́run bá wà làwa mùsùlùmí tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run làwa tẹ̀lé ẹni ó sì tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run kayfa yukhasam limaza nujadiluhu bil batil ẹni ó tẹ̀lé ntọ́lọ́run sọ kí ló tún ta tún fẹ́ wí lẹ́yìn ntọ́lọ́run sọ famadha ba'da al-haqq illa ad-dalal lẹ́yìn ìgbà tá a bá ti rí ìmọ̀nà tá a bá rò tọ́ àná ló kù ìṣìnà ló kù irọ́ ló kù èyí tọ́lọ̀ ń sọ nípa yín sáyìí pé fúnra rẹ̀ wọn Ọlọ́run ọba lòun kọ́ ní ìmọ̀ àtàwùrà àti Injil lòun fún lọ́gbọ̀n òun fún ní ìmọ̀ àtìrà ó wà nínú Quran chapter 3 suratu Ali Imran verse 48 Ọlọ́run tún sọ ń bomi bákan náà láti fi kan ọ̀rọ̀ náà nípa nínú suratul Ma'idah Quran chapter 5 verse 110 Ọlọ́run ní idh qala Allahu ya Isa ibna Maryam udhkur ni'mati alayk
taban kaya náà lọ ogun díẹ̀ dídé bíi pé Ọlọ́run bá àlekèlá wa sọ pé wa idh allamtuka al-kitaba wal-hikmata wat-tawrata wal-injil. Ọlọ́run ka àwọn àdẹ̀rẹ̀ tó ṣe fún Ànábì Ìsá alayhi salatu wa salam pé ó tún ní sì máa rántí o nígbà tèmi Ọlọ́run bá fún ọ ní ìmọ̀ àtìrà mo fún ọ lọ́gbọ́n mo sì ṣe ọ ní onímọ̀ ẹni tó nímọ̀ nípa àtàwọ́rá mo sì fi ìmọ̀ Injil mo fi mọ ìwọ Ìsá ọmọ Maryam ẹ̀rí ó túmọ̀ sí pé Ọlọ́run làáfà Ìsá ọmọ Maryam alayhi salatu wa salam. Mo mọ̀ wípé gẹ́gẹ́ bí àṣà àjọ Ahmadiyya alájàngbìlà ni wọ́n láti lè fi wọn ní sọ wípé àfa àwọn àgbà tí ṣe Ghulam Ahmadu sọ nǹkan kan tó kù díẹ̀ káàtó wọn kì í sọ bẹ́ẹ̀ wọn kì í